Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ èèyàn mẹ́ta lórí ẹ̀sùn pé wọ́n dáná sun ilé ìjọsìn Abalaye kan. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti tẹ èèyàn mẹ́ta látàrí bí wọ́n ṣe dáná sun ilé ìjọsìn àwọn ẹlẹ́sìn Abalaye nílùú Ìlọrin tí ṣe olúùlú ìpínlẹ̀ Kwara. Kó tó di pé wọ́n fòfin gbé àwọn wọ̀nyí ní fídíò kan ti ń lọ káàkiri orí ìtàkùn ayélujára tó ṣàfihàn ilé arábìnrin tí olórìṣà tí wọ́n sọná sí ní agbègbè ìsàlẹ̀ kókò nípìnlẹ̀ náà. Àwọn afurasí ọ̀hún la gbọ́ pé ó ṣeéṣe kí wọ́n ti máa dúnkòkò mọ́ ìyá àgbàlagbà yìí nítorí òrìṣà tó ń sìn kó tó di pé wọ́n pitú ọwọ́ wọn láìpẹ́ yìí. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ṣe sọ, wọ́n ní oníkálùkù ló ní ẹ̀tọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè yìí láti ṣe ẹ̀sìn tó bá wù ú. Nínú ọ̀rọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Anítẹ̀ Adétún Èjìrè Adéyẹmí ṣàlàyé pé lọ́jọ́ kejì oṣù kìíní ọdún 2026 ní dédé aago 10 alẹ́ ni wọ́n wá fi ìṣẹ̀lẹ̀ náà tó wọn létí ní àgọ́ ọlọ́pàá division C tó wà ní ọjà ọba. Ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó ṣeéṣe kó ti ṣẹlẹ̀ ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún yìí nígbà tí arábìnrin náà kò sí nílé. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé arábìnrin ọ̀hún láti inú oṣù kọkànlá ní Alhaji Saliu Saka ẹni ọdún 63, Alhaji Abubakar Saliu ẹni ọdún 62 àti Alhaji Yekini Ọlọ́runtẹ́lẹ̀ ẹni ọdún 17 tí ń lépa òun kiri. Wọ́n ti wá rọ àwọn aráàlú láti fọkàn wọn balẹ̀ kí wọ́n sì ran àwọn lọ́wọ́ nínú ìwádìí táwọn ń ṣe.